Òjó àti ilé màmá wa Margaret Wálé Òjó ká lọ kọ́ lọ́jọ́ bí òní Tèmiládé Mercy Agíọ́dẹ kórìjọ́ gbọ́ bí olùgbé ti ń gbọ́ o àkàlàmàgbọ́n ẹ̀ mọ́dún jẹ gbogbo ẹni ó bá ní o má gbáyé ṣebí tọ̀hún ní ó fa ayé lẹ̀ fún ọ tí ó sì papòdà ó ti dígí wèrè pé ó níbì kan ọ̀tá ń gbá mú orírere tìrèrè orírere tí ẹlẹ́jọ́ gbogbo àríkàdé ó ti ṣọdún èyí náà kò ní í jáṣe mọ́ lọ́lá Elédùà Tèmiládé ọmọ bàbá Wálé Òjó jẹ́ yàrá rere bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ wá ọmọ ẹkùn ọmọ ògbóni Obòkun adéèrò adéowó adéọmọ ọmọ adéhùn gbogbo tí ń ṣe níre ọmọ ògbóni nílé ọmọ ògbóni lóko ọmọ onílẹ̀ tó gbónílé ọmọ onílẹ̀ tó gbàjòjì oníbòkun ìrọ̀wọ́ tí ìrìn Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí ọmọ olóbì kan wọ́wọ́ tìrì wá ọmọ olóbì kan wọ̀wọ́ tìrì wọ̀ ọmọ olóbì kan ajámúṣòun rere èyí ó jẹ́ kan gbẹ̀gbá kan èyí tó jẹ́ méjì gbẹ̀gbá méjì èyí ó jẹ́ márùn gbẹ̀gbá márùn èyí tó jẹ́ mẹ́wàá ṣe bóun lórúkí owó ṣe bá lọ́lá ni wọ́n nílé bàbá tó bí ọlọ́mọ àríkàdé ó ti ṣọdún èyí náà kò ní í jáṣe wọn lọ́lá Elédùà àṣírẹ́tà Adékúnlé àfẹ̀dẹ̀gbàwúrà lèmi jẹ́ Mercy Tèmiládé Agíọ́dẹ ọmọ bàbá Wálé Òjó lónìí nǹkan